18 months. Bàbá tí tí ìgbà ìjọba ìwé bàbá tí kàkiri. Ó ọmọ mi 23. Bẹ́ẹ̀ni pé o mọ bẹ̀ bẹ́ẹ̀ni ajá fún ẹ. Ó ní òru burú bẹ́ẹ̀ náà. Ṣé o lè mú mi débẹ̀? Màá mú yín débẹ̀. O mọ bẹ́ẹ̀. Láti fi jẹ́kọ̀ọ́ pẹ̀lú wa kàkó ní débẹ̀. O ṣe ọmọ mi. Ẹni ṣe ìṣòro. Ìyá kan orí ṣàdédé wọlé nínú ìfẹ́ rí wọn làwọn fẹ́ wá rí yorùbá má ti jẹ́ kó wọlé ṣùgbọ́n wọ́n mú fúlẹ́yìn jẹ́ àfààní tẹ́lẹ̀tẹ́lẹ̀. àmú fún awakọ̀ mi. bẹ́ẹ̀ ni ọmọ wọlé. ọmọ wọlé. Ẹ lẹ sá. ọmọ wọlé. ọmọ wọlé. Ẹ sá. Ẹ sá. mo fún. Ọ̀gá. kí ló dé ìgbàlódé dàdàkúdà báyìí. Bí ọ̀gá la ṣe wọ́n sá. Ẹjọ́ àwọn màdàm kọ́. ìyàwó mi Bẹ́ẹ̀ ni sá. ṣé ò sí. Kó má bàa sí mi lórí ọ̀rọ̀ mú fún èmi. Ó ní tí màdàm bá ti fojú kan mú fún. Tí mú fún bá ti fojú kan màdàm. Gbogbo tó ń ṣe mú fún yìí. Ó máa níyànjú. Ìdí nìyí tá a fi wọ́n. wọ́n ní tí mo fún bá ti rí ìyàwó mi Bẹ́ẹ̀ ni sá. tí ìyàwó mi náà rí gbogbo ohun tó ń ṣe á níyànjú. Ó máa níyànjú o. àgbèrè kó sígbó àwọn wàhálà dé. mo fún wọn ní kí wà àtìyàwó mi kẹ́ ẹ ríra gbogbo ibi tó dé. Màmá àwọn àgbàlagbà wọn ní ìyá mi lágbádá ẹ̀ wọ́n máa ń ṣe gbọ́ ìyá mi ní bùbá ẹ̀ wọ́n máa ń ṣe gbọ́ àmọ́ ìyá mi níyàwó ẹ̀ ò ní lè ṣe àmọ́ pẹ̀lú ẹ̀ náà gbogbo èèyàn ló mọ ibi tí obìnrin bá bímọ kó tó ní kó kẹ̀yìn sí náà ó yé èmi náà mo bá ń kò ṣe yé mi báyìí. Báwo sọ̀rọ̀ oṣù tó ṣe ẹ́ ní ti báwo wọ́n tó ṣẹ̀ṣẹ̀ bí mi. Ìyọ̀lá ṣàánú mi má ṣe báyìí. Àdọ́tọ̀ ó ṣe gan-an. ẹ sàn mo fẹ́ gbé ètò ìsinmi lórí ọ̀nà ìyàwó yìí a máa ṣe operation fún mi a máa ṣe operation tó lóun tó lóun wà ókè. ọ̀gá mi ṣe rí ẹni ọlọ́run náà kí n tó wà ní tó bí àgbà tó bá jẹ́ wípé operation tẹ́ sọ yìí ló máa da ìlú ẹ̀ náà why not ṣé ṣe ti ẹ̀rọ ṣe ní ọ̀la tí mo bá lè ti gbà láti ọwọ́ ìdásọ̀ tó ń ṣe ọ́fíìsì láti ṣe ẹni necessary things tó kù. Ìyọ̀lá tí mi àti pé àwọn ìlú àjọ̀dá sí àyẹ̀wò fọdẹ́ ìfọdẹ́. Àlàdé ń lékò sí mi. Èmi ní kí Sàlàdé mi. Tí wọ́n mi di Àlàdé. Tíṣe lẹ́bi Àlàdé. Àti mi ọmọ tí mo bí kí ṣe ọmọ Àlàdé o. báyọ̀ mọ́ Ó ṣe bí tán Àlàdé ló fà á. bí báwo Kí ló wá fa ìjà ẹ́ sí o? ẹ̀mí ọlá My dear. nílé iṣẹ́ wa àti ń lé kọ́ńtrákìtì kan tọ́jọ́ mẹ́ta ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ náà ọwọ́ wa tẹ̀. ṣé wáyé kì í ṣe pé títẹ̀ tó wọn wá tẹ kọ́ńtrákìtì yẹn ló gbẹ̀mí mú kọjá bó ṣe yẹ
bí òṣèlú mọ̀ tí àwọn ibiṣẹ́ wa mọ rírì tí mo ṣe fáwọn nígbà tí wọ́n gbọ́ pé ọwọ́ wa ti tẹ iṣẹ́ tá à ń wí lọ́gá iléeṣẹ́ wa pátápátá ti sọ pé ó dà wọ́n ìdá mẹ́wàá gbogbo owó tí a bá rí lórí contract yẹn kan work out kan kò fún mi mo ní èmi nìkan ṣé olúwa èèyàn rí yẹn lọ fi parí ilé tá à ń kọ́ sábẹ́ ṣé wàá rí iṣẹ́ yẹn ibi tá a ti máa lọ execute ó jìnnà díẹ̀ síbi Port Harcourt àádẹ́ lo oṣù mẹ́fà bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ṣùgbọ́n láàrin oṣù mẹ́fà yẹn màmá wálé lẹ́ẹ̀kan lóṣù oṣù mẹ́fà ẹ̀dẹ́ màá wálé lẹ́ẹ̀kan lóṣù wọ́n fi mí sílẹ̀ fún 6 months wọ́n máa wálé ẹ̀kọ́ wọ́n bá mi èmi nìkan máa jí wọ́n ilé ó jẹ́ mi ní good news. Aládé. Ẹgbà mi o. Aládé. Mo ní màmá wálé ẹ̀kan lóṣù màmá wálé lóṣooṣù máa ní mo sọ fún ẹ yìí. Ó ti gbàgbé àdéhùn mi. Aládé, mo ti sọ fún ẹ several times pé mi ò lè fẹ́ ẹ ó ní kó já mi lóore lẹ́nu ẹ̀. Mo ti sọ fún ẹ láì mọ̀ lè gbà. Mo ní mi ò lè fẹ́ mo ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́. Tó o dé jọ tó tó lórí ọ̀hún láì rí ẹ̀ tí bá ń jẹun ní ẹrù nípa ẹni tí bá ń sùn ní ẹrù nípa ẹni mi ò rí ìpínlẹ̀ tí mo fẹ́ ṣe láìsí just please ọmọ ọ̀pọ̀lọpọ̀ ẹja ló wà nínú ibù tó ìwọ yàtọ̀ nínú wọn ó jẹ́ ohun tí Ọlọ́run dá tí ó dára jù fún mi àmì ìlú nǹkan tí mo lè ṣe nǹkan tí mo lè ṣe lórí àlàyé láìsí how is it. Aládé tó bá ń sọ̀rọ̀ ẹ̀ nígbà mẹ́wàá èsì tí màá máa fún ẹ náà nìyẹn mi ò lè fẹ́ ẹ. àǹtí mi ẹ jẹ́ wo gbogbo nǹkan tí bọ̀dá Aládé sọ ẹ wo gbogbo wàhálà wọn ẹ tẹ̀ kọ̀nsídà wọn. Àìdè mo fẹ́ kí n fẹ́ Aládé. Àìdè gbòdì lọ màá bẹ́ẹ̀ nílé ṣubú. Aládé wọn Aláìdé ló fẹ́ jẹ rẹ but on one condition. One condition wọn ni kò sí anything lórí ilé àlàyé tó bá sọ pé kí n ṣe fún ẹ tí mi ò ní ṣe torí pé ìwọ nìkan lẹni tó kàn ń gbé. Kí n tún lè consider ẹ ṣé o rí èmi tó ń wò ẹ níjọ mi lágbára gan-an mo jẹ́ àkàndé èèyàn kan tí Ọlọ́run dá ọdún èmi ìwé máa ń ṣàwọn obìnrin tó kù bẹ́ẹ̀ o but èmi ẹni ọlá bí ara mi ṣe rí ni mo ṣe fẹ́ sọ fún ẹ àti sọkọ tí màá fẹ́ ó gbọ́dọ̀ bá mi ní àjọṣepọ̀ ó kéré ju ẹ̀mẹ́ta ní ọ̀sẹ̀ ìdí nìyí o ètò ọkọ mi ni mo sọ fún ẹ. ẹnì ṣorí nǹkan tó sọ yẹn ó kéré tó bá bí nínú tó pọ̀ jù yẹn lọ mi ò ní nǹkan náà tó lè sọ pé kí n ṣe fún ẹ tí mi ò ní ṣe fún ẹ just because I love you. Aládé oṣù tó bá rí bẹ́ẹ̀ èmi náà ṣetán láti jẹ́ olóòrùn.